Morning to you, my lovely fans all over the world. Still remain Babalawo International. Ẹ̀yin ọmọ ìyá mi tí ẹ ń wò mí, ìpèsè tí a máa fi ń bọ́ lọ́wọ́ àwọn ayé lélẹ̀, ìpèsè tí a máa fi ń bọ́ lọ́wọ́ ayé, amóye ìgbà tí máa fi kọ́ àwọn èèyàn tí àwọn èèyàn dè máa ń pè mí tó máa ń jẹ́rìí sí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo Olódùmarè, ọba tó lo mẹ́rin tó Nàìjíríà tó ní ewé tó ní egbò àti àwọn ọ̀jọ̀gbọ́n bí àwọn àfà, babaláwo, oníṣègùn, aláfà, àwọn pastors tí ó yẹ pé ó máa mú tọwọ́ wọn sílẹ̀. Wọ́n ní wọ́n ṣèbà agbógun lọ sọ́run. Ẹni tó bá tí ó bá ronú tó bá yọ ọkàn ńlá, gbogbo kan kó lówó, owó kọ́ ní gbogbo kan, bọ̀ tó bá lè mú kan lápára ẹ̀, tó bá lè yọ síta, tó lè fún àwọn èèyàn, tó lè mú fún àwọn èèyàn láti sọ pé bí àwọn oyè ọkàn láti orí ó fún àwọn èèyàn, ara kan tó ń pè ní ìrànlọ́wọ́ nìyẹn. Kì í ṣe gbogbo kò gbé ilé ẹ̀ àbí kò gé orí ẹ̀ fún àwọn èèyàn kan tó mọ̀ pé kíní bọ̀ tí wí kan táwọn ẹlòmíì máa fi bọ́ lọ́wọ́ ayé tó máa fi ṣe oríire, o ní láti máa mú látọwọ́ ara ẹ̀ láti máa fi ran àwọn ẹlòmíì lọ́wọ́. So ìwọ fálára ẹ̀ the more you do it, the more you see the freedom. That's it. Nfẹ́ sọ fún wa lẹ́ni, ẹ̀yin ọmọ ìyá mi. Nfẹ́ sọ fún wa lẹ́ni, iṣẹ́ yìí ó dájú. Bó bá ṣe ṣe tó lọ́n bá bá ẹ fọwọ́ sí pé kó gbà ìpèsè ìtorí lọ́wọ́ mi, tó bá kó gbà ìkan mẹ́rin la fi ń ṣe. Àwòsóbí, ẹyẹ ọ̀bẹ, atari àjà, ògèrè epo àti àkàrà elépo. Àkàrà elépo yẹn kò tí ì sí bí wọ́n bá mi dín lọ́wọ́. Báwo la ti máa ṣiṣẹ́ yìí? À ń mú ẹyẹ ọ̀bẹ mẹ́ta lélẹ̀, àpò sínú apẹ òjò ògùn, àjò òmí ìgúnjẹ tuntun. Wọn ẹlòmíràn tó máa bèrè pẹ́sẹ̀ lọ́wọ́ mi kò mí ìgúnjẹ tuntun. Àjò tá a bá jò tán, àkó sínú apẹ tuntun, apẹ òjò ògùn, àkó sínú apẹ jókòó, àwa kó atare. Ẹ ti rí eléyìí mẹ́ta ní ẹyẹ ọ̀bẹ yẹn. Àwa mú atare àjà mẹ́ta náà àtòkò pẹ̀lú ẹ̀. Àwa jò tá a bá jò tán, à dì sínú ibì kan. A lè lo ẹyẹ ọ̀bẹ ẹyẹ kan náà, a tó lè lo atare àjà ẹyẹ kan pẹ̀lú ẹ̀. Kájọ ó jẹ́ pé a lè fi ṣe, but ìyẹn ẹ̀ẹ̀kan péré la máa lò, ẹ̀ẹ̀kan péré la máa lò. Bó bá pé mẹ́ta ni àbí mẹ́fà, tó bá pé mẹ́fà lè fẹ́ lò ní kí ẹyẹ ọ̀bẹ ẹ lu atare àjà mẹ́fà sí. So ẹ máa bù díẹ̀ sórí ẹbọ yẹn, kò ń ṣe ìgbà kan ló fẹ́ gbé, ó lè gbé lẹ́mẹ̀wá ní láàrin oṣù. So bá tí wàá ṣe bẹ́ẹ̀ yẹn, bá tí wàá jẹ tó wàá lọ akúná, bá tí wàá di ìrọ̀lẹ́ kí ló máa ṣe ní ìhòòhò ọmọlúwàbí. Wọ́n á fi àkàrà elépo yẹn, wàá fi kan rí ẹ, fi kan ya ẹ, wàá ṣàdúrà sí, wàá fi sínú apẹ, wàá ṣe ẹ̀kíní, ẹ̀kejì, ẹ̀kẹta, mẹ́ta ní àkàrà elépo ní mẹ́ta ló fẹ́ lò, ńláńlá mẹ́ta. Ó bá ti wá ṣe bẹ́ẹ̀ yẹn, wàá kó sí mẹ́ta ló máa lò. Lẹ́yìn ìgbà bá ṣe tán, wàá mú ẹbu yẹn, wàá dà sọ́wọ́, wàá tẹ ọ̀sá méjì sí. Ọ̀sá méjì, ìwọ tó bá mọ̀ tẹ̀, máa fi ọ̀sá méjì, máa post online, wàá rí lówó online. Wọ́n bá ṣe tẹ ọ̀sá méjì sọmọ ìyá mi. Wọ́n bá ṣe tẹ ọ̀sá méjì sí, kí ló máa ṣe? Báwo ló ti máa ṣe? O máa ṣàdúrà sí lọ́wọ́, ṣàdúrà sí kan tó fẹ́ àti kan tó fẹ́. Ọmọ ìyá mi, ọ̀wá dà sórí àkàrà yẹn lépo yẹn, wàá mú ògèrè epo, wàá ṣe kíni, wàá mú ògèrè epo, wàá tú sí. Bọ̀dì àwòsóbí tó fẹ́ kó sí yẹn, ó gbọ́dọ̀ jẹ́ tuntun o. Àwòsóbí tuntun ni, tó bá ti wá sí tó wá dà sí. Alẹ́ ló máa ṣiṣẹ́ yìí. Alẹ́ ó ti bẹ̀rẹ̀ láti bíi 9 o'clock. Tó bá ti wá sí tó ọmọ ìyá mi, fi ṣàdúrà sí, fi kan yẹ, fi kan rí àyà ẹ, fi kan ẹsẹ̀ ẹ, fi kan apá ẹ. Fi ọbọmọ ẹ, o lè fi kan rí ọmọ ẹ, kan àyà ọmọ ẹ, kan ẹsẹ̀ ọmọ ẹ. Ìyàwó ẹ o lè fi kan rí ìyàwó ẹ, fi kan rí ọkọ ẹ náà o lè fi kan. Ṣàdúrà fún wọn, kọ́nà kọ́là fún wọn, kó orí tí wọ́n ṣe. Ọmọ ìyá mi, bójú oríta mẹ́ta lórí láti gbé sí. Bó jẹ́ ibi kan náà gbé sí. Bó jẹ́ inú gọ́tà gbé sí. Bó jẹ́ etí gọ́tà gbé sí. Ọmọ ìyá mi, kó bá di ọjọ́ kejì, láàárọ̀ ọjọ́ kejì tí ẹ lọ bẹ̀ kó lọ wò, wá rí pé ó ti máa àti gbé. Iṣẹ́ tó dájú ni. Èèyàn máa fi ń tọrọ ẹ̀dá ẹ̀jẹ̀, ó máa fi wá ìyọ́nú àwọn àgbàlagbà ni. Èèyàn máa fi ń wá àṣínà ni. Èèyàn máa fi wá ìṣínà ni. Lágbára Èdùmàrè, ire ìbùkún wá jẹ́ gbogbo wa, ọ̀nà ńlá fún gbogbo wa o. Ṣé rí iṣẹ́ tí mo tọ́ wa yìí? O lè bá lọ́wọ́ àfáà mi, o lè bá lọ́wọ́ babaláwo mi, o lè bá lọ́wọ́ pásítọ̀ mi, o lè bá lọ́wọ́ kíní mi. So kò sẹ́ni tí ògùn gùn lọ ní láyé ni. Ògùn gùn lọ ní ọmọ ìyá mi, ògùn gùn lọ ní. Ó bá wò ní láyé pé bí kò bíi pé owó nìkan ló mọ ògùn, o mọ anything, you don't know anything, you don't know nothing, you don't know. So owó nìkan kó ló mọ, Ọlọ́run ló léwé ló lè gbè ló gbogbo tó wà láyé.
that's the reason pé o máa fi tọkàntọkàn yọ̀dá fáwọn èèyàn má béèrè owó. You don't need to ask anybody for money except tí ẹ máa sọ pé kó bá ẹ ṣe wo lè gba owó lọ́wọ́ ẹ o bá a sọ pé bá a lábàájọ o lè bá mi ṣiṣẹ́ yìí o lè gba owó lọ́wọ́ ẹ. That's it. Àdúrà gbàgbà ọ̀nà aláfi gbogbo wa o. Still remain. This is my number 081 222 14891 081 222 14891. That's my number. Ọmọ ìyá mi, help me to share the video. O bá mi share. Ìjẹun ló máa jẹ́ kò ní jíjọ fún ọ alárò àtò ẹ wàá rí tiẹ̀ ṣe o ògo abuyọ ìràwọ̀ àtọ̀ iláyé ọ̀nà ìdojúrò ayọ̀ ọlá ọrọ̀ ló máa jẹ́ tiẹ̀ lágbára Èdùmàrè. Share the video for me. Please and please share the video for me. Share the video for me. Share the video for me. God bless you. Ire o kàǹkà.